ẹ̀yin èèyàn congratulations lẹ́ẹ̀kan sí i. Báwo náà ṣe rí àwọn ọmọ yìí gbà? Ta ló sọ ibi tán wà, ta ló mọ ibi tán wà gangan? Olóyè Sunday Igboho ni. Gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ nínú fídíò yìí. Ojú tó ṣe ọfà dọ́dọ̀ ẹranko làwọn májàsọ́lá tá a wọnú igbó yìí lọ. Àwa la sọ fáyé pé bí báyìí ni wọ́n wà. Nígbà tá a sọ fún wọn pé bí báyìí lọ́wọ́ ló jẹ́ kí wọ́n láǹfààní kí wọ́n pagbára pọ̀ láti pàmọ̀pọ̀ láti pèrò pọ̀ pé ẹja wọnú ibẹ̀ lọ. Àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tí ò ṣe fi léde àmọ́ tó bá yá padà wá yàn níbẹ̀. Ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones, which is a secret part of intelligence report, kó máa ṣù ẹ̀ fún àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ níwà ní palace kó máa sọ pé àti crack yìí o, ìlú báyìí lẹ́wà o, ìlú báyìí lẹ́wà, ìlú báyìí lẹ́wà o. Drone ló já mọ́bi tí wọ́n wà táwọn ẹ̀ṣọ́ aláàbò fi lọ bẹ̀ tá a fi jọ pa parapọ̀ tá a pàmò pọ̀. Ó rí bẹ́yìn ọ̀bá rówó rà á, àwa tá a rówó rà á òun làwa ń lò ló fi jẹ́ pé iṣẹ́ tá a fòógùn ṣe ó padà dáná fún wa yá. Ẹ̀yin èèyàn ẹ wo fídíò tẹ́ fẹ́ wò yìí, ibẹ̀ ni àbúrò olóyè Sunday Igboho Mr Wisdom ló ti ṣàlàyé gbogbo báwọn ṣe rìn nínú igbó kó tó di pé àwọn rí àwọn tí wọ́n jí gbé yìí kó tó di pé wọ́n rí wọn gbà. Àti pé tẹ́ bá wo fídíò yìí dáadáa ẹ rí i pé Ìbà Gani Adams ti kọ́kọ́ fẹnu já wáyà níbi ìjẹta báyìí pé olóyè Sunday Igboho bọ́n ṣe ń jagun kọ́ ló ṣe ń jagun. Gbogbo ẹ̀ náà, gbogbo ọ̀rọ̀ tí Ìbà Gani Adams sọ, gbogbo náà ni ẹ máa tún gbọ́ nínú fídíò yìí. Tá bá ti gbọ́rọ̀ àbúrò olóyè Sunday Igboho tán, àwa gbọ́rọ̀ Ìbà Gani Adams náà. Ẹ má gbàgbé, ẹ jọ̀ọ́ ẹ bá wa kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. Ọwọ́ yín tẹ́ fi ń kílìkì lé subscribe button yẹn, lágbára Ọlọ́run ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ọpẹ́ pàtàkì yóò mọ̀ lọ sọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí, bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò ìdẹ. Orí ọpẹ́ wa yóò mọ̀ tún lọ sọ́dọ̀ olórí àwọn DSS, yóò mọ̀ lọ sọ́dọ̀ Chief of Army Staff, yóò sì mọ̀ lọ sọ́dọ̀ àwọn ọ̀gá wa dìísù. Gbogbo wọn pátá láwọn máa dúpẹ́ ọpẹ́ àkàtàn. Èèyàn tí ò dúpẹ́ mẹ́fà ó gbégi dínà ìgbèje. Yorùbá ní yiniyini kẹ́ni lè ṣe mí. Ọpẹ́ wa yóò ní ṣaláìmọ́ lọ sọ́dọ̀ chief wa olóyè Àdìsá Májàsọ́lá Ìgbòho bàbá Dámilọ́lá bàbá Michael bàbá Yọ̀mídé. Ọkùnrin mẹ́fà tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo, kànjànkànjàn takuntakun gbẹ̀ngbẹ̀ràn gbáǹkọ́gbì gbágídárì àràmàǹdìyàn tí gbogbo ẹgbẹ́ ìyókù náà ga o. Àtúwọ̀nká níbi wọ́n gbé dáná rọ́ọ̀dì kan lùkàn ọ̀kúnmọ́ lóorun ọ̀dọ́mọgẹ̀rẹ̀ wọ́ọ̀dù ọlọ́tẹ̀. Àdìsá adúpẹ́ o adúpẹ̀kẹ́ òkun, gbogbo wa là ń kọ̀tàn. Ìtàn wo ni wọ́n kọ lónìí? Orí ayé àwọn fọ́nrán kan láṣà àjẹta àbí lánàá tí bàbá wa bá ń gbọ́ pa àríkúyẹrí of our time tí wọ́n ń ṣe wórówóró. Orí àwa sì wà lágbọ́nú ibi táwa ti ń ṣiṣẹ́ tiwa báwọn ọmọ yìí ó ṣe kúrò níbi tí wọ́n wà. Ìtàn lóníkálùkù ń kọ. Ìtàn wo ni wọ́n kọ lónìí? Àwọn kan ló kọ̀tàn lánàá, àwọn kan ń kọ tòní. Àrí tí wọ́n sọ pé àwọn gbọ́dọ̀ wá gbádá, òótọ́ ni bẹ́ẹ̀ ni kí wọ́n wá gbádá. Wọ́n fira wọn wé àwọn tó jẹ lánàá. Àrí Ọ̀nà Kakanfò tó jẹ lánàá. Káṣímọ̀wò Abíọ́lá olóṣèlú ni, dandan ni wọ́n wá gbádá. Bẹ́ẹ̀ sì ni bàbá wa l'Ógbómọ̀ṣọ́, orí Akíntọ́lá olóṣèlú ni wọ́n. Olóṣèlú ó yàtọ̀ sí jagunjagun. Ẹ̀yin náà ti dolóṣèlú nítorí ẹni Májàsọ́lá olóṣèlú ní bá a ṣe. Tẹ́ ẹ̀ bá gbàgbé ẹjẹ́ yín níran. Kí ni ohun tó dẹ̀yìn àti Jonathan pọ̀ tẹ́ ẹ fi gbaṣẹ́ àgbà yìí? Collected the contract of 9 billion. What I know is that President Goodluck Jonathan gave us a contract to protect pipeline. And in that pipeline contract, the analysis is that Nigeria is losing 1.3 trillion every year. And when you see how much they will pay off for a year, for the whole year, in 6 zones, in 6 lanes, we have 3 in Southwest, we have 3 in South-South. I have only 1 out of the 3 in Southwest. Dr. Fred Fashion have 1. One guy in Ondo State have 1. The 3 is in the South-South. The entire money they will spend, NNPC will spend for us to protect the pipeline for a year is not up to 4 billion naira. The entire content. Orí bẹ́yàn bá sọ̀rọ̀ kó rántí ẹni mọ̀ ọ́ gbọ́.
wọ́n ní ẹja yan ọfà káyan òǹtàfà káyan ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko. Àwọn tó di ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko làwọn Májàsọ́lá tá a wọnú igbó yìí lọ. Àwa la sọ fáyé pé bí báyìí ni wọ́n wà. Nígbà tá a sọ fún wọn pé bí báyìí lọ́wọ́ ló jẹ́ kí wọ́n láǹfààní kí wọ́n pagbára pọ̀ láti pàmọ̀pọ̀ láti pèrò pọ̀ pé ẹja wọnú ibẹ̀ lọ. Àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tí ò ṣe fi léde àmọ́ tó bá yá padà wá yàn níbẹ̀. Wọ́n ń pè ọ́ ń dèdèrìn oníṣùgbọ́mù ló ń jẹ́ àti sùn ẹ̀gbẹ́ àti dèdèrìn ọmọ ìyá àgọ̀ kan náà ni gbogbo wọn. Ọ̀bọ̀lájídò ni bàbá tó bí wọn lọ́mọ. Jàǹbá ń tà fún jàǹbára elételèté yé ètè tẹ́ ń dá ojọ yẹra yín. Wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Chibok girls àmọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtàwọn kànjẹ̀kànjẹ̀ ńlẹ̀ Yorùbá ní kò ní dàbí ọ̀rọ̀ Chibok. Àwa dúpẹ́ lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa bá ń ya sinimá àdúpẹ́ pé sinimá wa ó jáde eré àdúpẹ́ pé sinimá wa ó dohun àgbéléwò òkúta akọ́wọ̀lú ó dohun àgbéyẹ̀wò Sanyande bàbá àwọn aṣọ orí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá àtòrí ire local government abárawa dúpẹ́ nípínlẹ̀ Yorùbá abárawa dúpẹ́ gbogbo wa l'Ógbómọ̀ṣọ́ abárawa dúpẹ́ iṣẹ́ tí gbogbo wa ṣe òun là ń rí yìí oríkàlùkù ń kọ̀tàn aláwọn tó kọ̀tàn tí wọ́n ṣètànú aláwọn tó kọ̀tàn tí wọ́n wí wóróworó aláwọn tí wọ́n kọ̀tàn bébí bá fẹ́ jagun mi ò nílò dróònù ló já mọ́ ibi tí wọ́n wà táwọn ẹ̀ṣọ́ aláàbò fi lọ bẹ̀ tá a fi jọ parapọ̀ tá a pàmò pọ̀ orí bẹ́yìn ọ̀bá rówó rà á àwa tá a rówó rà á òun là wà ń lò ló fi jẹ́ pé iṣẹ́ tá a fòógùn ṣe ó padà dáná fún wa yá adúkẹ̀kẹ́ òkun á mọ̀ kí gbogbo wa pátá porogodo adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìdìgbàrà lẹ̀kẹ̀ tí ò jẹ́ kẹ́wò bọ́ a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá porogodo orí a ó padà wá yẹn níbẹ̀ àmọ́ mò ń fẹlẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò ìdẹ adúpẹ́ a sì kẹ́yìn ẹlẹ́gàn náà bínúbínú ẹ kọ̀ntínú ẹ máa bínú ẹ máa pẹ̀gàn ẹ múra ẹ máa pẹ̀gàn náà lọ jàǹbá tà fún jàǹbára elételèté yé ètè tẹ́ ń dá ẹ̀yin náà lẹ́ padà foríko àkànbí mo wé yìí náà fún gbogbo àwọn onílàákà ìtójọ́jọ̀gbọ́n yóò ti yé wọn. Òun náà ń pè ní catastrophe on security strategy. Gbogbo breakthrough tá a ti ní láyé ẹ̀ ní wíwá tá a bá ń kẹ́ lọ sí operation yẹn ní ìkọlẹ̀ ọjọ́ tá a bá ti mú complete yẹn àbí tá a bá liberate àwọn yẹn òun la ṣẹ̀ bá jẹ́ kí ẹ̀rí. ẹ̀yin èèyàn ẹ̀rípo lágbára báyìí nígbà tí ọmọ Nàìjíríà ń sọ̀rọ̀ nípa wípé kí ìfọwọ́sowọ́pọ̀ kó wà láàrin olóyè Sunday Igboho àti Ìbà Gani Adams ẹ wò ó Ìbà Gani Adams lẹ́tún rí tó jáde tó ń sọ̀rọ̀ yìí bí òwe bí àṣàmọ̀ ẹ wò ó tẹ́ ẹ bá wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin ẹ̀yin náà gbọ́ oríṣiríṣi tí wọ́n sọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà ni wọ́n jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí fún Ìbà Gani Adams lésì wípé irú àgbà wo ni tiyín ẹ wò ó kó má jẹ́ pẹ́nu tèmi náà lẹ́tí ń gbọ́ ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo akájọ wò ẹ má gbàgbé ẹ bá mi kílíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi ń bá tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi roko lọ́gbà ẹ̀wọ̀n o. èyí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àwọn ọ̀dọ̀fin just 3 weeks ago ó bí ní ọkàn ṣe Yorùbá àwọn Yíbò kan àti àwọn ará Kútọ̀nù àwọn náà gbìyànjú àwọn àdẹ̀wọ̀ tínúra wọn ọ̀dẹ̀ ìkọ́sẹ̀ nígbà tó wọnú ra nígbà tó ń library tó máa yẹn tó ń lọ tó rí ìkọ́dẹ̀ síta. èyí àwọn gbogbo kan láti ṣe ìrí wa dáwọ́ fẹ́ ṣe operation ká record it because o bá record it tó ti lọ post ẹ̀ àwọn ọ̀tá tó bá yẹ pé ibi tó ń gbé wọn dé tó ń bá gbé dénú gbó wọn bá yẹ pé post ẹ̀ ti close mọ́ àwọn wọn ti pé wọn jìnnà in the process you are putting the life of that person in danger àwọn tó ti mú yẹn tó ń bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí media ẹ ti close wọn lè pa wọn wọ́n lè pa wọ́n wọ́n lè fẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá wọ́n má ṣe wọ́n ṣe bá Yorùbá nation struggle jẹ́ ẹ jẹ́ ká ṣòtítọ́ wọ́n pariwo wọ́n pẹ́ nìkan lẹ̀ pàtó ìjọ́ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn àwọn tí ẹ sọ pé wọ́n ti release ní 2 weeks ago òun lọ́lọ́pàá tẹ̀ wọ́n sọ pé àwọn làwọn release wọn o ibodè ṣáájú ẹ̀kọ́ bí tí kò ṣe dáa gbogbo àtọ́ ìjìnà sí gbòòrò tó ibodè ṣáájú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde ó sí gbogbo ya fọ́tò ó record bó ṣe ń gbé jáde ẹ máa túnra wa lórí ààbò ilẹ̀ Yorùbá nǹkan tẹ́lẹ̀ ò tẹ̀bí ń tọ́ra mi jẹ ni pé èyí tí bá lè ṣe díẹ̀ máa ṣe
but tá a bá fẹ́ ṣiṣẹ́ ká bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ó ní collaboration. Èkejì tí àwọn gómìnà ò bá gbà mo ń call fún state police, mo ti ń call fún state police nísìn ó ti lé ní more than 20 years mo ti ń call fún kí ìjọba ṣe state police on the structure. Ebi state police yẹn ni national assembly ti ṣe báyìí wọ́n ń ṣe díìlẹ̀ lọ́wọ́ gbogbo 36 states lọ́wọ́ báyìí kí president buwọ́ sí kí president bá di buwọ́ sí kí state police bá ti wá ní kọ́ra wa jẹ mọ́ ọpọlọ lẹ̀ yọ fi ń jagun ìjọba gbogbo pé kárí mi àbọ̀tẹ́yìn bá tí OPC bá fẹ́ wọ pé lókè ògùn àrí kó less than 2 to 3,000 people wọ́ bẹ̀yìn olórí ogun bá fẹ́ jagun mo gbọ́dọ̀ agree pẹ̀lú kábíyèsí aláàbí mo gbọ́dọ̀ bá ọba ní ọ̀fífẹ́ sọ̀rọ̀ mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó wọ́n dá ọmọ ogun ilẹ̀ Yorùbá la pè é kí wá lọ kó 2,000 3,000 people wọnú Ìgbòho òkè o tí gbọ̀ngàn Mákindé ò fọwọ́ sí ṣe mọ̀ pé èèyàn ti kógun wọ̀lú láì jẹ́ kó lórí ìlú mọ̀ yẹn ó sì gbọ́n tẹ́ bá ṣiṣẹ́ pẹ̀lú gọ́vnà wọn ní post coffee against yín àìṣiṣẹ́ pẹ̀lú gọ́vnà ní gọ́vnà wò pé ta ló improve sí tradition security architecture wèyí gbogbo strategy káwọn ti ń map láti lẹ̀ ẹni yìí mà ti ń dàrú mọ́ àwọn lọ́wọ́ pẹ̀lú fídíò tó ń ṣe pẹ̀lú bí gbogbo plan ta ní bóyá wọ́n fẹ́ praise ransom ni àbá àwọn ọlọ́pàá fẹ́ hit wọn ni gbogbo ẹ̀ máa dàrú wọ́n ṣe declare coffee yìí experience ni a ti mọ̀ pé ìjọba ṣerú ẹ̀ fún ẹ tó o bá collaborate pẹ̀lú wọn torí tó o bá lọ gba ṣáì mọ́ ìjọba lọ́wọ́ àwọn aráàlú á máa pariwo pé wọ́n resign if an individual organization bá ti ń ṣe security kí ló gbowó kí ló gba location fún kí làwọn sọ́yìn rẹ̀ fún kí ló campaign fún so rival wà láàrin àti ìjọba tó o bá collaborate pẹ̀lú wọn mo fẹ́ fún yín ní good example tí ẹ̀yọ́ bá jẹ́ landlord nulẹ̀ tó yẹ kó lónìí nulẹ̀ ìwọ ló gba gate man ìwọ ló gba chef ẹnìkan wá lóun fẹ́ wọnú ilé ẹ̀ òun fẹ́ ṣọ́nú ilé ẹ̀ láì pàṣẹ lọ́wọ́ ẹ̀ ló má gbà fún kò possible báwọn ọmọ ẹlòmíì tó sọ̀rọ̀ ní social media máa ní sórí àmì lè pín ṣá oyè Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń ṣe oyè kékeré tí màá lọ gùn sọ́wọ́ ìjọba tí mi ò ní bá ìjọba sọ̀rọ̀ tí màá lọ place wọn lọ́wọ́ tó wá fi mí gbà sáà mi ò dẹ̀ ọwọ́ tí mo wà yìí nítorí bí òun ṣe ọ̀rẹ́ ìjọba tó wà lórí oyè àṣọ rẹ̀ o ò fẹ́ lò ló dání ẹni tó ń fò káàkiri ọ̀rẹ́ ìjọba ni lọ́wọ́ gbogbo ẹ̀ mọ́mọ́ ẹnìkan wá sọ pé ààrẹ wá gbádá Ààrẹ Ọ̀nà Kakanfò wo ló mọ̀ láti 1964 tí ò wà gbádá níbo lè ẹsẹ̀ Lakítọ́lá ń lọ tí ò wà gbádá níbo ni MKO bá ń lọ tí ò wà gbádá àbí kó wọ súùtù tá a lè rí gẹ́gẹ́ bí ìjọ tó máa wọ ṣòkòtò pé ààrẹ òdìbò sí ìwọn ààrẹ tó máa ń jóná sí àbí ààrẹ lápò òòṣà 1860 to 1886 tẹ́ bá mọye ilẹ̀ tí ààrẹ látò òòṣà ní nìbàdàn ó kọjá bẹ́ẹ̀ about 2 to 3% of the entire Ìbàdàn ààrẹ látò òòṣà lónìí ọlọ́lá ni gbogbo ẹni tó bá ń jẹ ààrẹ kó rí ìrìn àjò kó lánàá àṣọgbó ní ìrìn àjò kan ládàá èmi àti àwọn èèyàn wá ń discuss ẹ̀rọ mọ́tò a lọ sí Yewa ní ìwòyí wọ́n yẹ anniversary ọba yẹn ibi tí Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ ti jáde àti kejì kọ́ńdétọ̀ wa yẹn torí pé kó lè gbé mi rìn káwọn mẹ́bàá wa lè rí mi ká lè fún òsì ló wá lọ pé wàá gba ọ̀nà ìrìn ọmọ Israẹli la lè pè yẹn ó lọ pé wàá gba ibi ṣe ìlàró ó wá pé wàá gba gbogbo òkìgbókìlà ẹ̀mẹ́ta gbọdọ̀ àwọn ọ̀dọ́ oníṣẹ́ orí ẹ̀ pé sa irú ìrìn ló ń mi gbà yìí tá a bá fẹ́ lọ sí ìwòyí Abẹ́òkúta la máa gbà wọlé ayẹka ti débẹ̀ àṣírí wíìzì ọlọ́run òfin ní kó yẹ ká bá mi wọ́n á rí shortcoming àwọn ìjọba wa kò sọ́nà agbábẹ̀dé Ìlara ìlú tó ṣe abárí pẹ̀lú Benin Republic apá kan Nàìjíríà apá kan Benin Republic ìwòye náà apá kan Nàìjíríà apá kan Benin Republic nígbà tá a pa kóòdù Ìlara tá a bá wọlé àwọn ọdún Benin Republic ìwọ́n ìwòye ní kò sọ́nà nígbà tá a ti wá ń bọ̀ ayà lọ kí ọba onímẹ̀kọ àti wò pé ọ̀nà tá a máa ń gbà tẹ́lẹ̀ nígbà tá a ti máa gbọ̀nà yẹn àti tí àwọn ibì kan gbàgbọ̀n yẹn tẹ̀ fi ẹ̀
gbàdá wa bọ̀ máa ní sáùsì pèsè ó ní gbogbo èrè tá a ti rìn ní níbi wa yìí ó ní gbogbo èrè tá a ti rìn níbi wa yìí nígbà tá a dábẹ́ kó náà lọ́dà mo ní 20% àbí èyí tó ń ṣe bẹ́ẹ̀ wọ 10% gbogbo rẹ̀ yẹn mo ní wọ́n deprive àwọn èèyàn yìí wọ́n deprive yìí wá o àwọn deprive wọ́n o ẹni gómìnà tó bá dé bẹ́ẹ̀ lóhùn stage kó wà kàn ṣe sílùú yìí wá o Yorùbá ni wọ́n o àwọn ìlú ìṣẹ̀báyé dẹ̀ pọ̀ ń bẹ́ẹ̀ another thing tí máa dé sọ fáwọn ìjọba wa ni pé onílẹ̀ kan sọ fún mi wípé nínú curriculum wọ́n ti ń pè àwọn léègùn àwọn ọmọ Yorùbá dẹ̀ nígbà tó máa dẹ̀ béèrè lọ́wọ́ onímẹ̀kọ́ ó ní àwọn méjì làwọn di ìmẹ̀kọ́ mú ó ní àwọn kan láti Ifẹ̀ Alákétu láti Ifẹ̀ àwọn Ọ̀yọ́ tó wá gbà wọ́n lẹ̀ nígbà tó gun Ẹ̀gbá ń bọ̀ àwọn ní two ruling house wọ́n dé ìlú yẹn làwọn jọ tẹ̀lé yẹn so wọ́n tún mọ̀ káà láti sọ ni pé láyé àwọn bàbá Awólọ́wọ̀ láyé àwọn gómìnà sí irú ilé ìlú ìṣẹ̀lẹ̀ so tẹ bá gbọ́ pé OBC búra gómìnà náà gbọ́dọ̀ búra oath of office nǹkan tẹ bá lè fi búra lè yàtọ̀ nílùú míì omi náà fi búra ìlú míì ògùn náà fi búra ìlú míì kòsàn náà fi búra ìlú míì wọ́n lu báíbù ìlú míì wọ́n lu koran ìbúra jẹ́ ìtawà náà lọ́dọ̀ wa ní pé ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ so security mélòó ni mo fẹ́ kà ẹ̀yìn àdépè bí wọ́n ti ń pa yín sọ̀rọ̀ yìí pé kò táwọn ọmọ wa ti rí ní different area nílẹ̀ Yorùbá ẹni tó ní structure ó yàtọ̀ sẹ́ni tó ṣẹ̀fẹ̀ ó structure tó ṣé àwọn ọmọ wa tó ń ṣe security lọ pé ẹ rí pé òun pọ̀ ní festival bíi ti tẹ́lẹ̀ náà torí pé àwọn ọmọ wa ti engage ní security ó lè pé àwọn tó fi ń jẹ wọn nìyí lábá bẹ́ẹ̀ lọ ṣe ológun festival akọ́ notice pé táwọn ọmọ wa bá dé ó bá máa di aago mẹ́ta pàṣẹ ní beach àwa rí pé gbogbo èrò tá a rí rẹpẹtẹ ní òru yẹn tó wá máa di 4 wọ́n ti kúrò ní ológun àwọn awádìí pé kí ló fà á wọ́n fi kóhùn 4 later ni àwa mọ̀ wípé àwọn ọmọ wa fẹ́ sáré lọ resume back sípò sí security wọ́n lè hand over láago 6 sí aago 6:30 òun náà fi ń dúró fún main festival ní wọ́n fẹ́ dárúkọ òsì DPO tó succeed ní ilẹ̀ Yorùbá tí ò bá náà pẹ̀lú OBC ní ìlú ẹ̀ kò sí DPO náà ẹ wá sọ DPO pé ọ̀rọ̀ security tí mo ń ṣe ní post mi èmi nìkan mo dá ṣe láì ní OBC ní parking àbí vigilante ọ̀rọ̀ àbíkọ̀yà kò sí DPO náà so ẹni kan wá sọ pé kí láàrin ṣe máa kọ̀ máa wò ní pé ṣé èmi máa bá yín gbé kámẹ́rà káàkiri Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn ìbálà pé oyè tí Abíọ́lá pillar of sports nígbà tó wà láyé is the richest person in Africa oyè tó filẹ̀ ilé Ọlọ́run wá gbé mi síbẹ̀ àwọn ṣe báṣubàṣu and issue of security èèyàn máa ní àròjinlẹ̀ mo ti sọ fún àwọn gómìnà wípé ẹja collaborate kájọ ṣiṣẹ́ papọ̀ nǹkan tí mo ní 14 group tí mo ní kí n kó wọ each local government on local government level àágbé ọ̀dùnlé pé ọ̀rọ̀ security are reduced ó dẹ̀ fi kọ́ lẹ́tà sí wọn kò sí intelligent gbogbo tó ṣẹlẹ̀ kó ti sọ gbogbo kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mo sọ fún àwọn olórí wa ní meeting ní almost 3 weeks ago mo ní wọ́n fẹ́ blast wọ́n fẹ́ ṣe bomb blast lẹ́kọ̀ọ́ ṣe ní mo yẹ sọ̀rọ̀ mẹ́ àwọn méjì wọ ẹsẹ̀ wọn lẹ̀ pé ìwọ tí lọ rẹ̀ sọ wọ́n pé bí òun sọ̀rọ̀ fún máa pé mo ti rí nígbà tó máa dijọ́ karùn-ún bí mo ṣe àwọn ṣe bomb blast ọ̀dọ́ police demand care detention mass wọ́n pẹ́ pàtó ti ṣẹlẹ̀ yìí mo ti sọ pé máa ṣẹlẹ̀ nípa tẹ́ allow mi kí n kan collaborate information ti máa ní intelligent report ti máa ní máa sọ síta àwọn ẹ̀mí ni OBC ò ṣe bí tàtijọ́ OBC ń bẹ bí tàtijọ́ ẹ̀yin lẹ̀ lo OBC bí tàtijọ́ ẹ̀yin lẹ̀ wẹ́gbẹ́ mi tẹ́fẹ́ kójọ tẹ́fẹ́ kó lórí ogun bíi méjì lẹ́yìn Yorùbá wọ́n kó kí ní ìdẹ̀rí olówó òṣèlú àwọn olóṣèlú àtàwọn ọba kan nígbà tí ìran bá ní àlàáfíà tẹ́yìn ò fẹ́ promote ẹnìkan tí ò dẹ̀ ní 1% agbára ta ní tẹ́fẹ́ promote ẹ̀ ọ̀rọ̀ ìbá ogun abẹ́lé ogun méjì lẹ́fẹ́ dálẹ̀ ogun ló bọ̀ ń ta yìí ogun abẹ́lé lẹ́fẹ́ dálẹ̀ yìí.
interview kan bẹ tí bá Gani Adams ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí Buhari náà láti máa rí but point kan tán sọ ń bẹ̀ ni mo fẹ́ sọ sí point kan tán sọ ń bẹ̀ ni mo fẹ́ sọ sí gẹ́gẹ́ bí ọgbọ́n orí tèmi o point yẹn ó kù díẹ̀ káàtó Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ẹ̀yin mo fẹ́ dojú ọ̀rọ̀ yìí kọ̀ọ̀kọ̀ o mi buyín o ọ̀tọ̀wọ̀ ni mo sì fi dárúkọ yín à ń sọ̀rọ̀ pé ká fọwọ́sowọ́pọ̀ à ń sọ̀rọ̀ wípé ká wà lọ́kàn à ń sọ̀rọ̀ wípé security ogun ọ̀gbọ́dọ̀ kó ilẹ̀ Yorùbá kí wọ́n á ní ẹ̀ẹ́dẹ́ sọ wípé ẹ̀yin ò kí ń sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí ìjọba tó wà níta tó wà lórí àlééfà Yorùbá ni Yorùbá sì lẹ́yìn náà gbogbo ibi tí wàhálà yìí ti ń wájú bá a ṣe ń gbọ́ wọn ní àwọn Nìjẹ́ àwọn kan wá láti outside àwọn kan wá káàkiri á ti disturb orílẹ̀-èdè Nàìjíríà láti má jẹ́ kí gbogbo nǹkan dàrú sọ wá dáa kí àwọn èèyàn sùn kán mọ́ rọrùn sùn ni ẹ̀yin jẹ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wá fọ pọ́ǹtì kan pé ìjọba tó wà lọ́wọ́ yẹn ò kí ń sọ̀rọ̀ wọn o torí pé ẹ kí ń sọ̀rọ̀ ìjọba náà ẹ̀ ṣe ni dá sí ọ̀rọ̀ ààbò ìlú ó kú díẹ̀ káàtó bàbá pé ìjọba tó wà níta yìí ẹ̀yin ò kí ń sọ̀rọ̀ ìjọba ẹni tí ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ní níta yìí ní Sunday Igboho torí ẹ̀ ni òun ló ní dá sí ọ̀rọ̀ ààbò ìlú Ààrẹ Ọ̀nà Kakanfò níyìn mo dẹ̀ mọ̀ pé oyè yẹ ó yẹ ẹ̀yin náà dáadáa o ẹ mọ̀ tún oyè tẹ́ jẹ́ o ẹ mọ̀ o Ààrẹ Ọ̀nà Kakanfò yín tọrọ mọ́ oyè yín ni pé nǹkan ò gbọ́dọ̀ dàrú ìlú ò gbọ́dọ̀ bàjẹ́ ogun ọ̀rẹ́ sì gbọ́dọ̀ kólẹ̀ Yorùbá tó bá tẹ̀ jẹ́ pé ìjọba tó wà ń ta yìí ni ló fẹ́ ṣe ìdíwọ́ torí pé ń sọ̀rẹ́ wọn ẹjọ́ rẹ̀ wọn lágídí torí pé ẹ fẹ́ jà fún ẹ Yorùbá ẹ fagídí bá wọn sọ̀rẹ́ tó bá tiẹ̀ wá dọjọ́ wájú ẹ pé ní tó jẹ́ kí n jàjà yìí tó sì jẹ́ kí n jáde nígbà tí gbogbo nǹkan bá rọlẹ̀ ẹ wà ẹ̀ṣẹ̀ wá sọ síta pé gbogbo ìgbà yẹn mi ń ṣe èmi àti ìjọba tó wà ń ta ààrẹ o Bọ́lá abẹ́ Tinubu ààrẹ o àmọ́ mo mọ̀ọ́mọ̀ bá wọn rẹ́ torí ilẹ̀ Yorùbá mo mọ̀ọ́mọ̀ gbà fún wọn torí ilẹ̀ Yorùbá èmi ò rò pé pòyìn pòṣèlú ni orípo yín èsì pòṣèlú o ipò yín èsì ṣepò táwọn olóṣèlú máa wá bá yín tá máa rà yín ipò yín èsì ṣepò tó yẹ pé ẹ máa ṣiṣẹ́ fún olóṣèlú kankan ipò yín ipò ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá lẹ gbé dání kódà tá bá ń sọ̀rọ̀ òṣèlú kò yẹ kẹ́ ẹ dá sí tí wọ́n bá wá kí yín bí wọn ò sì wá kí yín kò sí tó kẹ́yìn pẹ̀lú olóṣèlú ẹ fi wọ́n lẹ̀ kódà kàráǹgídá tó bá jẹ pé owó kan olóṣèlú fẹ́ fi sọ̀pọ́tì yín gbogbo àwọn mẹ̀kúnnù ọ̀dà owó gbogbo ọmọ Nàìjíríà láti ní dókè òkun wọ́n mọ support tó bá ti rí pé yes ẹ̀ ń fò tọ́nu ṣogun tẹ̀ ń ṣe kí wọ́n kàn yín wọ́n pé ẹ kì í sọ̀rọ̀ ìjọba tó wà níta pọ́ǹtì tó jẹ́ kí n jáde sọ̀rọ̀ ni o ẹ̀yin ò kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí kí wọ́n kàn yín pẹ̀lú pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan sọ̀rọ̀ lórí pé ẹ fẹ́ dá ẹ gẹ́gẹ́ bí ipò yín láti dáàbò bo ọmọ Oòduà so torí pé ẹ kì í sọ̀rọ̀ ìjọba káwọn èèyàn máa kú torí pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba kó gókó wa torí pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí kí ọmọ Yorùbá kó dẹrú bàbá pọ́ǹtì yẹn nínú gbogbo tàbí ìtẹ̀sí yẹn ó kú díẹ̀ káàtó torí ọmọ Yorùbá ká mọ̀ bá dẹrú ká mọ̀ bá dẹrù ẹ̀yìn ẹ̀dọ̀rẹ́ wọn lágídí ẹ̀dọ̀rẹ́ ìjọba lágídí kádọ̀bálẹ̀ farara kò ní ká mọ̀ gà ẹ̀dọ̀rẹ́ wọn lágídí tí Sunday Igboho bó ṣe wà yẹ ẹ̀yin náà ṣì wà brọ́dà yín ni tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ ó dá mi lójú pé yóò tún ṣèṣò rere jù báyìí lọ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí gbogbo wọn náà tún dó ẹjọ́ ló wá torí ẹ mọ ìjà tán wà ń bọ̀ ìbò àwọn ládẹ́dẹ́ o ọ̀rọ̀ yìí kì í ṣeré o kì í sọ̀rọ̀ pé à ń tẹ̀lé olóṣèlú à ń gba billions of naira kì í sọ̀rọ̀ pé à ń kọ proposal pé a níjì owó ẹ̀fọ́ olóṣèlú náà ṣáàyè wọn báwọn ṣe máa ṣe nù gbogbo wàhálà tó ṣẹlẹ̀ náà àwọn náà dálẹ̀ o àwọn olóṣèlú náà dálẹ̀ o àwọn náà dálẹ̀ lágbára wọn ọ̀ká mọ́ yìí o tòkí wá ló kù ju pé kó lórí odori ẹ̀ mú lọ mo sọ ní ọ̀rọ̀ mi àwọn terrorists yìí
à ń pariwo àwọn Fúlàní míì tí ń bá wa gbé tipẹ́tipẹ́ tó yẹ pé wọ́n jẹ́ èèyàn wa ẹ sì ṣe dáadáa sí wa tí wọ́n ti ṣe èèyàn bí dáàmú wọn tó ń bá wa gbé tó jẹ́ pé ọmọ Yorùbá ti fọmọ Fúlàní ti fọmọ Yorùbá àti ni táwọn yẹn ti wà àwọn tó jẹ́ tẹ́rọ́rìsì yìí àwọn ìran ọ̀daràn ni wọ́n ọ̀daràn gangan làwọn àwọn wáyé wá dáràn ni wọn ò sì lójú àánú kọ́bọ̀ ni mo ṣe ń sọ fún àwọn Fúlàní tó jẹ́ tiwa náà kẹ́yìn ló ẹ̀ jáde kẹfẹ̀ wọnú hàn kẹ́yìn ló níbi tẹ́tí wọn attack mo lè mọ̀ pé yẹ ẹ̀sẹ̀ yìí lè ẹ̀ ṣara wọn àwọn èèyàn lè mọ̀ pé kìí ṣe pé inú yín dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀rọ̀ yẹ ẹ má bínú o tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi tẹríba ẹ má bínú o ọ̀rọ̀ yẹ pé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí ní tó túmọ̀ sí ni pé torí ẹ̀ ni ò jẹ́ dá sí ní tó wà nílẹ̀ yìí ẹ jọ̀rẹ́ wọn lágídí torí pé ẹ fẹ́ jà fúnlẹ̀ Yorùbá ìgbà mélòó ni èèyàn fi ń bára wọn ṣọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣe náà ń sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí tó bá tó dọjọ́ wájú mi tí ìbò mi bá tún bọ̀ ẹ tún lè dọ̀rẹ́ wọn ṣé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wá lẹ́dọ̀rẹ́ wọn ẹ wà ní àti ń bá wọn ṣe ní ìsìn ẹ̀yin èso olóṣèlú kí ló kàn yín torí ìtumọ̀ pé mi kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí ni pé ṣe fẹ́ bọ́sà ìtọ́jú pé ẹ ti sọ̀rọ̀ ayé dolóṣèlú kí ni tí yín pẹ̀lú òṣèlú àwọn olóṣèlú mọ bá ṣe máa ń bára wọn fa o wọ́n dẹ̀ mọ wàhálà tó máa ń bára wọn fa wọ́n san lórí wọn ṣeré àgbákò ni wọ́n o àgbákò làwọn olóṣèlú bọ́bọ́ pábò bọ́ bù lẹ́sẹ̀ ni o odidi Ààrẹ Ọ̀nà Kakanfò kí wọ́n á kàn yín pẹ̀lú àwọn olóṣèlú kí ni tí ń pẹ̀lú wọn ẹ wá ní ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta yìí torí ẹ ní ò jẹ́ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ ààbò tó túmọ̀ sínú o bí mo ṣe gbọ́ pọ́ǹsì tí mo mú bẹ́ẹ̀ nǹkan tó túmọ̀ sínú o bàbá kò ní bàjẹ́ o ẹ dọ̀rẹ́ wọn lágídí o ní tẹ́ ẹ gbé dání ojú bá lọ o àwọn ìjọba sì náà pé àwọn náà ń kọ́ńtró gbogbo wa bí àwa bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yìí abẹ́ ìjọba ni mo wà ẹ̀yin gan Ààrẹ Ọ̀nà Kakanfò abẹ́ ìjọba lẹ wà o àfi tó bá jẹ́ pé ẹ jẹ́ president ló kù nígbà tẹ́ ẹ sì ti jẹ́ president yẹ ẹ láti gbà fún ìjọba tó bá wà ń ta náà ni o ẹ gbà fún wọn kẹ́ ẹ lè sèbù dẹ Yorùbá o ẹ bá wọn rẹ o ẹ dọ̀rẹ́ wọn o àmọ́ statement pé èmi ò kì í sọ̀rọ̀ ìjọba tó wà níta yìí tẹ́ ẹ sọ yẹ bàbá ẹ má bínú o tọ̀ọ̀tọ̀ mo fi sọ ìbúyín o bàbá ẹ dákun ẹ tó bá tún àníyàn rò ẹ di ọ̀rẹ́ wọn tẹ́ bá tẹ́ fẹ́ dọ̀rẹ́ wọn nínú àwọn náà tó ń sọ pé kẹ́ ẹ má dọ̀rẹ́ àwọn ṣebí fún ààbò ni ẹ fa Sunday Igboho mọ́ra gbogbo yẹn ẹjọ́ fara yín mọ́ra ẹjọ́ sàsọyípọ̀ ẹ jẹ́ gbogbo nǹkó wà pọ̀ níwájú náà àtẹ̀yàn àwọn OPC náà níbi tí wọ́n ti ń kópa tiwọn o tipẹ́tipẹ́ o yàtọ̀ sígbà kan tó yẹ pé àwọn ará wọn kan nínú wọn tó yẹ pé tán bá kẹjọ́ níwájú wọn kí wọ́n gbà yàwó kí wọ́n ní ọkọ wọn ní ọkọ lánàá fẹ́ẹ́ dákú nígbà kan nìyẹn o wọ́n tún mú yàwó ẹ̀ sábẹ́ bọ́ ní ṣe kò sí ẹ̀ mọ́ ní OPC dúró wọ́n dẹ̀ wà káàkiri wọ́n ti ní ẹ̀ka tó pọ̀ ẹ má jẹ́ ní òde ọ̀tẹ̀ kó dá ọ̀tẹ̀ sílẹ̀ láàrin wa torí níbi tá a bá ti ní abẹ́ jàgbára abẹ́ jà fúnlù tó yẹ pé àwọn abẹ́ jà fúnlù náà tó wá dọ̀ tara wa táwọn bára wa jà táwọn bára wa sọ ọ̀rọ̀ kọ̀ bá kún pé ẹjọ́ sáwọn ọ̀tá gangan ò ní wọlé sí wa láàrin níbi ẹnìkan bá ti ṣe àṣeyọrí kan téèyàn kan sì tún fà wá sílẹ̀ pé torí pé a fẹ́ boríyìn pé báwo ni ó ṣe fẹ́ jóun ní ó boríyìn báwo ni ó ṣe fẹ́ jóun ní ó gbògo báwo ni ó ṣe fẹ́ jóun àwa tá a ti wà ń bẹ̀ tipẹ́ ńkọ́ a nídìí gbogbo yẹ o gbogbo OPC wọ́n ti ń gbìyànjú tipẹ́ Ìbà Gani Adams ẹ dákun ẹ di ọ̀rẹ́ ìjọba o statement pé ẹ̀yin kì í sọ̀rọ̀ ìjọba ni ò jẹ́ kẹ́ fẹ́ dá sọ̀rọ̀ ọdún ní táwọn èèyàn tà sí ẹ̀ sí nìyẹn ẹ di ọ̀rẹ́ ìjọba torí pé ẹ fẹ́ gbìjà lu ẹ di ọ̀rẹ́ wọn ẹ ti ṣiṣẹ́ takuntakun sẹ́yìn ẹ fara yín mọ́ra ẹ jáde ọjà fúnlẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ àwọn èèyàn ń wò yín o gbogbo bẹ́ẹ̀ sì ní táwọn èèyàn ń sọ̀rọ̀ ní social media wọ́n fẹ́ràn yín ni torí mo mọ̀ pé ẹ lè ṣe pé ó níbi tẹ́ ẹ ti lè ṣe ẹ dẹ̀ ní gbìyànjú ó níbi tẹ́ ẹ ti lè ṣe ẹ fara yín mọ́ra Sunday Igboho brọ́dà yín ni ẹ fara yín mọ́ra ẹ jọ wà papọ̀ ẹ jà fún ìlú Yorùbá ọ̀rọ̀ yìí pé èmi ju èmi ò jọ tani ní kíníkan ẹ jẹ́ gbogbo wọ́n jà fúnlẹ̀ Yorùbá yìí àwọn ilẹ̀ Haúsá wọn ti kóra wọn jọ́ bẹ́ẹ̀ o wọ́n ṣe ra wọn lọ́kàn wọ́n ti ń jà fún wọn o bẹ́ẹ̀ bá dé gbogbo everywhere everybody ti ń jà o kálukú ti kó security jáde ìpè kí wọ́n ló dé tá a sùn tá a nílé sùn tí wàá lọ wà dé tó báyìí ẹ ṣiṣẹ́ pẹ̀lú àwọn alábòòlù àwọn ọlọ́pàá àwọn sọ́jà gbogbo wọn ẹ jẹ́ kí gbogbo wọn sọ́wọ́pọ̀ bẹ́ẹ̀ bá dé Sokoto ẹ rí OPC bẹ́ẹ̀ dé
bẹ́ẹ̀ dé kò ẹ rí OPC, bẹ́ẹ̀ bá dé Ògbómọ̀ṣọ́ ẹ rí OPC, tẹ́ bá dé Ìbàdàn ẹ rí OPC, tẹ́ bá dé kò síbi tẹ́ fẹ́ dé tẹ́ ní rí OPC. ṣẹṣẹ ẹjọ́ kan wà lẹ ṣe níbẹ̀ ni ẹ má jẹ́ iṣẹ́ yọ dàrú Baba Gani Adams wípé ẹ kì í ṣe ọ̀rẹ́ ìjọba yẹn. Àwọn èèyàn ti táǹsì ẹ̀ sí pé torí ẹ̀ ni kò jẹ́ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ ààbò. Ẹ di ọ̀rẹ́ ìjọba ńlágídí ẹ dọ̀rẹ́ wọn. Ìjọba ló ní gbogbo everything, ẹ dọ̀rẹ́ wọn lágídí. Kò sí tó kàn yín pẹ̀lú ìjọba, kò sí tó kàn yín pẹ̀lú àwọn olóṣèlú. Ẹ má jẹ́ kí wọ́n fi ètò òṣèlú kí wọ́n fi tẹ ẹ̀rẹ̀ sí yín lára. Ẹ di ọ̀rẹ́ ìjọba, àmọ́ pé ẹ sọ pé ẹ̀yin ò kí ń ṣọ̀rẹ́ ìjọba tó wà dàyé ni ló jẹ́ kẹ́ ẹ káwọ́rọ́, ló jẹ́ kẹ́ ẹ ṣíwọ́rọ́. Kí ló kàn yín pẹ̀lú ìjọba? Ààrẹ Ọ̀nà Kakanfò ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá kìí sóye kékeré bàbá o. Ẹ wá gbogbo ọ̀nà, ẹni tí ó bá jẹ́ ìdíwọ́ fún yín, ẹ wá gbogbo ọ̀nà láti wá gbogbo ọ̀nà pé ẹ̀yin fẹ́ jà fún ilẹ̀ Yorùbá ni. Ká sì ṣètò ààbò, ẹ gbé gbogbo àwọn ọkọ̀ yín dìde, ẹ gbé gbogbo àwọn ẹ̀ka yín dìde, káwọn náà ṣiṣẹ́, kẹjọ ṣiṣẹ́ papọ̀. Olóyè Sunday Igboho ẹwọ́n náà dẹ́ ṣe méjì àlàáfíà láàrin ara yín. Àfẹ́ ìjà kankan, torí inú ká bá tó pé ẹnìkan jà àbẹ́nìkan bínú sẹ́nìkan kò sí sáṣeyọrí mbẹ̀. Bẹ́ẹ̀ ká bá ti ń fà wá sókè ẹnìkan mọ̀ fà wá sílẹ̀ ni yóò sì mọ̀ di wàhálà. Ẹ dákun aláfẹ́ kojú ogun, kó tó wá jẹ pé àwọn àtàfẹ́ kojú ogun náà láti wá ń bára wá jagun. Àwọn ọ̀tá tẹ́ fẹ́ lọ pàdé àwọn ọmọ rẹ́rìn ni pé ẹ̀rí ẹ̀rá wọn sùn ẹgbẹ́ náà ti ń bára wọn jà. Ẹjọ́ sí ẹ̀lá nìtì àwọn fìgìláńtì ti dúró, àwọn Àgbẹ̀kọ̀yà ti dúró. Èmi ò rí bí táwọn fìgìláńtì ti ń ta sùn síra wọn rí, àwọn Àgbẹ̀kọ̀yà táwọn síra wọn rí. Tí èsè pé owó kan wà bẹ́ẹ̀, bóyá owó kan wà bẹ́ẹ̀ tí ń wọlé àbí nǹkan bẹ́ẹ̀ tún wà bẹ́ẹ̀, lọ́jọ́ pé ó jẹ́ nǹkan tí owó ńlá kan tẹ̀ máa ń pín tó fẹ́ dá wàhálà yìí lẹ̀. Ẹ kì í sọ̀rọ̀ ìjọba kọ́ ní alẹ́ ìdìbà yìí. Ẹ bá ìjọba sọ̀rọ̀ torí pé ẹ fẹ́ gbìjà ilẹ̀ ní Oòduà, ẹ fẹ́ gbìjà ilẹ̀ Yorùbá. Ẹ bá ìjọba sọ̀rọ̀ lágídí, bí wọ́n bá láwọn ọ̀fẹ́ yẹ ẹ sọ pé yẹ fẹ́ wọn. Àmọ́ pé ẹ̀yin wá sọ pé ẹ̀yin ò kì í sọ̀rọ̀ ìjọba tó wà ń bẹ̀ o, torí ẹ̀ lẹ́ ṣe síwọ́rú kò yẹ kó rí bẹ́ẹ̀ bàbá. Ẹ dákun, mo bẹ̀ yín ni tọwọ́tọwọ́ ni mo fi ń sọ̀rọ̀, mo bẹ̀ yín ni ẹ fara yín mọ́ra, ẹ já ṣera wa lọ́kàn. Tó giri ọba lanu aláǹgbòwò ní ráàyè wò ní ògiri, ẹ já ṣera wa lọ́kàn. Gbogbo àwa blọ́gà sáré ń sọ̀rọ̀ tá à ń dá sí ọ̀rọ̀ yìí tí fi ń rúná tí fi ń gbèrò, ẹ jẹ́ ká sì sùúrù fà. Ìdí gbogbo blọ́gà táwọn sọ náà ni pé kí gbogbo wọn ṣera wọn lọ́kàn. Bàbá wa Gani Adams ẹ fa Sunday Igboho mọ́ra, Sunday Igboho káwọn lọ fa ìmọ̀ra, ẹjọ́ ṣètò àlàáfíà, ẹjọ́ sọ̀rọ̀ àsọyé pé tó ọ̀yá ogun ọ̀gbọ́dọ̀ kó lẹ̀ Yorùbá o. Ogun òsì gbọ́dọ̀ kó orílẹ̀-èdè Nàìjíríà gan, tó dáwọn èèyàn wá fọ́nká lẹ̀ Yorùbá nìkan kọ́. Bó dé Kaduna ọba Yorùbá mbẹ, bó dé everywhere ọba Yorùbá mbẹ, bó ọba sí ń dé bíbá náà ọba àwọn Haúsá mbẹ, ọba àwọn Fúlàní ọba ogun mbẹ, àjọ wà pọ̀ ni. Ogun ọ̀gbọ́dọ̀ kó ibikíbi. Ẹjọ́ tó lọ náà abẹ́yìn ni o, torí tí ìlú bá bàjẹ́ wọ́n ó dà á kọ yín o, tí nǹkan bá dẹ̀ wọ́ wọ́n ó dà á kọ yín o. Torí pé ẹ dipò tó mú èèyàn mélòó lórí àǹfààní ẹnu míì wá àǹfààní ẹ gbogbo gbà wọ́n ń pariwo yín social media, wọ́n ń pariwo yín, wọ́n fẹ́ràn yín ní bàbá Gani Adams. Àwọn èèyàn fẹ́ràn yín ni, ẹ má wò pé àbí ẹ ń bú yín torí pé Ọlọ́run ká yín yẹ ṣe pàtàkì. Èèyàn mélòó lórí opportunity tó lọ́nà, èèyàn mélòó lórí kí wọ́n máa dákọ̀ ẹ̀ pé Ìbà Gani Adams ọ̀dọ̀wọ́ yín o tẹ́ ẹ̀ ní bá wa dá sí ni. Ìtumọ̀ tán sọnù Ìbà Gani Adams tí wọ́n sọ ni pé sẹ́ẹ̀mù ọ̀gbọ̀n wà rán ni. Ní tí wọ́n ń sọnù táwọn èèyàn ń sọ táwọn blogger àti gbogbo wọn ń sọnù o, ibi tó yẹ kẹ́yìn ó rò sí nìyẹn. Àmọ́ segment pé ẹ̀yin ò kì í ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta yìí tẹ́ ẹ sọ yẹn nínú interview yẹn ni mo ṣe jáde sọ̀rọ̀ wípé torí ẹ̀ ènìyàn ẹ̀ ṣe ibi tí wọ́n tàn sí ni pé lẹ̀ ṣe dá sọ̀rọ̀ òun lẹ̀ ṣe dá sọ̀rọ̀ ilẹ̀ Oòduà. Bẹ́ẹ̀ bá ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà ń ta yìí ẹ bá wọn ṣọ̀rẹ́ o, ẹ bá wọn ṣọ̀rẹ́ o, ẹjọ́ wà pọ̀, ẹjọ́ ṣe pọ̀, ẹjọ́ nẹ̀ pọ̀, ẹjọ́ wà gbọ́, ẹ pé olóyè Sunday Igboho gbogbo yín ẹjọ́ wà pọ̀, ẹgbèjalè Yorùbá o. Èyí tó ju wá rí iye ìṣe kò bójú mu o. Wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ń gbà mọ́ wa lọ́wọ́ tán bí gbà mọ́ wa lọ́wọ́ tán bó la fẹ́ kó lọ. Ṣé ní Haúsá la fẹ́ sá lọ ní àbílẹ̀ Ìgbò? Yorùbá ẹrunú o, ẹrunú o, ẹrunú o, Yorùbá ẹrunú, ẹ̀yin alábọ̀dé Yorùbá ẹ̀yin náà bímọ o, ẹ̀kọ́ débi o, ilẹ̀ Yorùbá nìran yín ti ṣe gbogbo ẹ̀yin alábọ̀dé Yorùbá ẹrunú o, ẹjọ́ orí yín ó pé o,
ẹ lọ jẹ́ kó rí yín pé 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 ẹ̀yin alábọ̀dé nu ẹ jẹ́ kó rí yín ó pé o ẹ jẹ́ kó rí yín pé o ẹ̀yin alábọ̀dé olórí burúkú yín ayé yín ó bàjẹ́ kẹ́yìn ni o tẹ́ ẹ bá jẹ́ kó rí yín ó pé ẹ̀yin ni wọ́n fi ṣètùtù ní Yorùbá ẹ̀yin tó ń gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá ẹ̀yin ni wọ́n fi ṣètùtù ní Yorùbá ẹ jẹ́ kí rẹ̀pọ̀ wà láàrin gbogbo wọn Ìbà Gani Adams ní Sunday Igboho ní kí rẹ̀pọ̀ wà kí gbogbo nǹkan wà ẹ jájọ ṣe gbogbo ẹ̀ pọ̀ ṣé èmi ni mo ní lójú ogun ni ṣé bí ìran jagunjagun làwọn àbí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ sẹ́yìn ní lójú ogun nísìnyí àbí ṣe ogun dàbí yín ó dàbí ẹ̀kọ́ dàbí kéèyàn sùn tìyàwó èèyàn kó máa gbádùn àbọ̀ dàbí ká ìwà ní bí apalọ̀ kẹ́ mọ́ sẹ́ nǹkan tútù mu kó máa rọrùn wọn mọ̀ mọ́ jà rogo àní rogo ẹ dákun mo sọ yìí mo dúró níwọ̀n bá tí mo lè sọ mbẹ̀ Ìbà Gani Adams ló gan fẹ́ o bàbá ẹ dákun bí tẹ́ bá yẹ kẹ́ ẹ sì ṣàtúnṣe ṣe àmọ́ pé ẹ kì í sọ̀rọ̀ ìjọba ni ọ̀sẹ̀ kẹ́ ẹ dá sí ọ̀rọ̀ lu ìyẹn ẹ̀kọ́ sọ̀rọ̀ mbẹ́ o ẹ lọ di ọ̀rẹ́ ìjọba gbogbo tó bá gbẹ̀ fún ẹ di ọ̀rẹ́ ìjọba o Ààrẹ Ọ̀nà Kakanfò ní o ẹ lọ di ọ̀rẹ́ ìjọba o ẹ bá wọn rẹ́ ìjọba ẹ̀yin náà ẹ fa Ìbà Gani Adams mọ́ra ẹ fa olóyè Sunday Igboho ẹ fa gbọ́n mọ́ra ẹ já ṣètò ààbò kí gbogbo òkú sì rọrùn àdúrà wọ́n gbà o àríbá ti ṣe o àánú ọ̀fọ̀n fún wa o gbogbo àwọn tán wà ní gbèkùn ọ̀nà ọ̀bọ̀n lọ́jọ́ òní lọ́yọ̀ Yusufu nínú kànga lọ́jọ́ sí yọ fà wọ́n yọ o yọ fà wọ́n yọ inú àdánwò tí wọ́n wà gbogbo àwọn tó ti wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tán wà nínú gbèkùn àwọn ajínigbé ọ̀nà fà wọ́n yọ o àwọn èèyàn wa tán wà lọ síbítù tán wà ní àìsàn tí wọn ò rówó tọ́jú wọn Ọlọ́run pèsè fún wọn jẹ́ wọ́n jáde láyọ̀ gbogbo ẹni tó wà nípò ìnira Ọlọ́run dákun tú wọn sílẹ̀ o Ọlọ́run dákun o ṣàánú fún wa dáàbò ẹ̀bùn wa ìwọlá gbójú ní o Ọlọ́run bá wa sọ orílẹ̀-èdè Nàìjíríà mọ́jọ dàrú mọ́jọ túká o ọdọwọ́ rẹ Ọlọ́run ọdọwọ́ rẹ Ọlọ́run ọsọ yìí mo dúró náà Akóredé Ìṣọ̀lá lórúkọ mi MC 2024 last Congo don praco ẹlẹ́dàá mọ́ sùn